mo kí wa láàárọ̀ yìí lórúkọ Jésù tó ń dé tá a ti ń gbọ́ mi. Àlùfáà yín náà ni Pastor Praise Obamiṣayé ló ń kí wa kú ojúmọ́ tòní ojúmọ́ ayọ̀ ló máa jẹ́. Kí n tó jíṣẹ́ Olúwa fún wa, ẹgbọ́n tí Olúwa ń sọ látẹnu ìránṣẹ́ rẹ̀. Kí ni ohun tó Olúwa sọ láti ẹnu àgbà ìránṣẹ́ Ọlọ́run yìí? Ẹ gbọ́. Ní pé ìfẹ́ náà ń dùn, má jáfara o ọ̀rẹ́ mi, ọjọ́ ń kọjá lọ. Wọlé wọlé o ẹlẹ́ṣẹ̀ wọlé, súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́. Ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Kó lè mọ bó ṣe fẹ́ ọ, bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ. Bá Ọlọ́run làjà kó lè rí ojú rere. Yẹra fún ẹ̀ṣẹ̀, sá fún ẹ̀ṣẹ̀ kó lè mọ̀ bí Olúwa ti dára tó, kí àkókò ìtura lè tíwájú rẹ̀ dọ́dọ̀ rẹ̀. Ilẹ̀kùn náà lè tì, gbaná ọ̀rẹ́ wa yóò kábàámọ̀ pé ó ṣe o, kò sí àyè máa rárá. Súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kan lè súnmọ́. Ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ, bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ. Ọ̀pọ̀ ló ń gbàdúrà lóòótọ́, ṣùgbọ́n ìgbé ayé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń gbé. Wòlíì tó máa gbàdúrà lójoojúmọ́ ni wọ́n wá kiri, wọ́n sì ń gbé nínú ẹ̀ṣẹ̀. Súnmọ́ Ọlọ́run lónìí kó tó pẹ́ jù. Ó nífẹ̀ẹ́ rẹ, ó rán mi sí ọ láàárọ̀ yìí kó yẹra fún ẹ̀ṣẹ̀. Ilẹ̀kùn náà lè tì, gbaná ọ̀rẹ́ wa yóò kábàámọ̀ pé ó ṣe o, kò sí àyè máa rárá. Súnmọ́ Ọlọ́run o ọ̀rẹ́ kó lè súnmọ́. Ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú yapa wá. Dágbére fẹ́ṣẹ̀ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ, bọ́lọ́run làjà kó lè rójú rere rẹ. Ọ̀rẹ́ wa láàárọ̀ yìí, iṣẹ́ tá a rán mi wá jẹ́ láàárọ̀ yìí yàtọ̀ sí tí mo ti ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ohùn Olúwa sọ pé ọ̀pọ̀ wa a fẹ́ràn àdúrà ṣùgbọ́n a fẹ́ràn ẹni tó ní àdúrà. A fẹ́ràn àdúrà gidigidi ṣùgbọ́n a ò gbàgbọ́ nínú ẹni tí à ń gbàdúrà sí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá wòlíì kiri, wòlíì aráyé rọrùn, wòlíì inú àpáta, wòlíì inú ọ̀gẹ̀dẹ̀, wòlíì etí odò. Ẹ mọ̀ pé wòlíì dẹ̀ pọ̀ nígboro nísìnyí, wọ́n pọ̀ bìbà. Ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn ènìyàn yìí ni ò ṣetán láti wá Ọlọ́run rí. Wọ́n ń wá wòlíì. Kí ni ìdí ni pé ìgbé ayé ẹ̀ṣẹ̀ wọn ò fún wọn láàyè láti súnmọ́ Ọlọ́run. Bíbélì sọ yìí pé ẹnikẹ́ni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni. Nínú ilé tá a ti ń gbọ́ mi láàárọ̀ yìí, irú ìgbé ayé wo ni ẹ̀yin ń gbé níwájú Ọlọ́run? Ẹ wo, ẹ gbàgbé pé ẹ lọ ṣọ́ọ̀ṣì mi ò tiẹ̀ fẹ́ gbọ́. Ẹ gbàgbé. Ẹ gbàgbé ipò àti àyè tẹ́ dìmú nílé ìjọsìn tẹ́ ń lọ. Ẹ gbàgbé ẹ̀yin kọ́ là ń sọ this time around. Ohun tí mò ń sọ rèé, báwo ni ìgbé ayé yín ṣe rí níwájú Ọlọ́run? Ọba yẹn lọ́jọ́ kìíní àná, ó rí ọwọ́ àìrí lára ògiri tó kọ nǹkan kan sí. Kí ló kọ? Ó ní menel tekel